Yoruba kings, Yoruba governors. I will not say this in English. I'm not an English person. I want to say it in Yoruba. Forgive me, guys, if you do not understand Yoruba. Ẹ̀yin ọba Yorùbá, ẹ̀yin àgbààgbà Yorùbá, ẹ̀yin gómìnà Yorùbá. Hey. Ha. Bí eré, alábọ̀rùn ó ti ń daṣọ. Ṣé bẹ́ẹ̀ ṣe máa lajú yín lẹ́ni títà lùbọ́ máa kó wọ̀? Fulani people will kill Yoruba people. Wọ́n á dẹ̀ gbalẹ̀ Yorùbá. Àbí? Ẹ dákẹ́, ẹ sọ̀rọ̀. Àtẹ̀yin olórí ẹlẹ́sìn náà, ẹ̀yin pastors tẹ́ jẹ́ Yorùbá, ẹ̀yin tẹ́ jẹ́ military men, ẹ̀yin tẹ́ jẹ́ police tẹ́ wàánu tẹ́ jẹ́ Yorùbá, ẹ dákẹ́, ẹ wòran. Ọ̀run yábọ̀ ni o. Ọ̀run ó yábọ̀. Kò sẹ́ni tó lè escape ẹ̀ o. Àtẹ̀yin àtẹ̀mí ni o. Bí a torí pé ti kó àwọn ọmọ yín sílùú òyìnbó ẹ fi ìpọ́kàn yín balẹ̀. Ṣèbí gbà tó bá palẹ̀ Yorùbá run. Àwọn ọmọ yóò níbi tó máa padà wá sílé. Ṣèbẹ́ ilẹ̀ sọ pé ilé lábọ̀ sí mi oko. Nígbà tí Fúlàní bá pa ilẹ̀ Yorùbá run, tí Fúlàní bá gba ilẹ̀ Yorùbá, ibo làwọn ọmọ yín fẹ́ padà sí? Ibo ni àbọ̀ sí mi oko wọn tó fẹ́ wá? Torí àti jẹ torí ẹ̀yin ọba aládé Yorùbá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ yóò ń ṣeré mọ́ o. Ọ̀rọ̀ yóò kì í ṣeré mọ́ o. Ẹ wá nǹkan ṣe sí o. Ẹ wá nǹkan ṣe sí tí ìlú bá túká pátápátá. Kò sẹ́ni tẹ́ ẹ máa jẹ gómìnà lé lórí. Kò sẹ́ni tẹ́ ẹ máa jọba aládé lé lórí. Àṣẹ ò ní sí lẹ́nu mọ́. Ọ̀pá àṣẹ àti kán dànù kò sẹ́ni tẹ́ ẹ máa jẹ. Wọ́n ti pa ọgbà aráàlú yín tán. Ẹ dákẹ́, ẹ sọ̀rọ̀. Àsìkò ní láti jà fún ilẹ̀ Yorùbá. Ẹ gba Yorùbá land padà. Ẹ jẹ́ kí Yorùbá dá dúró. Àwọn ìlú kéékèèké, orílẹ̀-èdè kéékèèké wà nílé ayé tí wọ́n ti ẹ̀ tó. Kí ni mo sọ? Wọn ò tó ìpínlẹ̀ Èkó. Tonga àtàwọn countries tó pọ̀ rẹpẹtẹ. Tó yẹ kí wọn ò tó ìpínlẹ̀ Èkó nìkan. Tọ́pọ̀ lọ nílé ayé. Aláwọn countries in this world, countries wà nílé ayé. Orílẹ̀-èdè wà nílé ayé tí yẹ pé èèyàn tó ń gbénú ẹ̀ wọn ò tó 100,000. Ẹ wá wo bí Yorùbá ṣe pọ̀ tó. Ẹ wo bí Yorùbá ṣe pọ̀ tó káàkiri àgbáyé. Kí ló ṣe wá tá lè dá ní orílẹ̀-èdè tiwa? Kí ló ṣe wá tá lè ní Yorùbá nation? Ká ní ààrẹ tiwa, ká ṣe gbogbo nǹkan wá ní tiwa. Kí ni ìpàdé wèrè àti asínwín ẹjọ́ ibo ni àwa àti àwọn people ibo láti jọ ní ìwà kan papọ̀? Ṣé nínú ẹ̀sìn ni? Nínú ìwà ni? Ṣé nínú ìṣesí ni? Ṣé nínú ìhùwàsí ni? Ṣé nínú tradition wa ni àti culture wa? Kí ni a fi ṣe wà tá a ṣe jẹ́ country kan? Kí ni kò tá a ṣe jẹ́ country ẹyọ kan pẹ̀lú àwọn people yìí? Ẹ kàn sọ ọ̀kan ẹyọ kan tó pa wá papọ̀. Ẹ gbalẹ̀ Yorùbá padà. Ẹ ti mọ̀, ẹ gbalẹ̀ Yorùbá padà. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Ẹ̀yin bàbá wa ẹ̀yà àti tó sọ bẹ́ẹ̀ fún yín sí pé àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Tó bá dénú yín kó dodidi tí ò bá di Yorùbá nation now.